Ìṣesí Ọlọ́run tí mi mọ̀. Ìṣesí Ọlọ́run tí bàbá wa mọ̀. Tó bá fẹ́ bẹ́ ẹ lò. Tó bá fẹ́ bá ẹ lò. One on one. One on one. Tó fẹ́ bẹ́ ẹ wò, tó fẹ́ bẹ́ ẹ lò níwọ̀n kan òun kan. Tí ò fẹ́ tapítà láàrin. Kò fẹ́ interpreter láàrin ìwọ àti ẹ̀. Kò fẹ́ wá sítọ̀ kankan. Ó fẹ́ bẹ́ ẹ lò direct. Nǹkan tó máa ṣe, ó máa sọ gbogbo èèyàn dọ̀tá yìí. Ìtọ́lọ́wọ́ kọ̀ọ̀kan ṣe ni pé yóò kọ́kọ́ sọ gbogbo èèyàn dọ̀tá ẹ̀. Ẹ̀gbọ́. Ó máa kọ́kọ́ sọ gbogbo èèyàn dọ̀tá ẹ̀. Ó fẹ́ bẹ́ ẹ lò ní ẹ o. Kódà ta ìyàwó. Ìyàwó ẹ̀ gan yóò kọ́ sọ dọ̀tá ẹ̀. Àtọmọ. Àtọmọ gan ló sọ dọ̀tá ẹ̀. Ìyẹn náà fi sọ pé ká súnmọ́ àwọn àgbàlagbà kan sọ bọ́lọ̀ ń ṣe operation rẹ̀ kan kọ̀yàn. Ìdí nìyẹn náà fi ní ká súnmọ́ àwọn àgbàlagbà, àwọn ẹni Ọlọ́run kí wọ́n lè ṣàlàyé operation Ọlọ́run fún wa. Bọ́lọ́run tí máa bẹ́rù ẹ̀ ṣe. Torí bó ṣe ń ṣe yàtọ̀ sí báwa ṣe rò pé ó ń ṣe. Torí pé bọ́lọ́run tí máa ṣe ó yàtọ̀ sí báwa ṣe lérò pé ó máa ṣe. Ó yẹ kọ́lọ́run lè ṣe báyìí. Títàwọn èèyàn nìyẹn. Bàbá rẹ tó lérò pé ó yẹ kó lè ṣe ó ṣe ni. Bàbá rẹ gan tó lérò pé báyìí ló ṣe yẹ kó ṣe tó ṣe ni. Ká tó wá bèèrè Ọlọ́run. Ọ̀rẹ́ rẹ tó rò pé ó yẹ kó rìn ẹ lọ só rìn ẹ lọ́wọ́. Ọ̀rẹ́ rẹ gan tó rò pé ó yẹ kó rìn ẹ lọ́wọ́ só rìn ẹ lọ́wọ́ ni. Ìṣesí ènìyàn. Ìṣesí Ọlọ́run nìyẹn. Bọ́lọ́run tí máa ṣe ni. Tó bá fẹ́ bẹ́ẹ̀ lò. Tó fẹ́ bẹ́ẹ̀ lò. Ó máa sọ gbogbo èèyàn dọ̀tá yìí. Ó máa kọ́kọ́ sọ gbogbo èèyàn dọ̀tá ẹ̀ ni. Ìyẹn ló ṣe fún sí Ibrahima. Ìyẹn lọ́lọ́run ṣe fún ṣọ́ọ̀pẹ́. Ṣé o sọ pé ilé ìsàlẹ̀ yóò mọ̀ khalila? Àwọn yóò ní pé gbogbo ló ti rí ní ti ń sọ yìí. Àwọn èèyàn máa ní níbo ló ti rí ní ti ń sọ yìí. Tẹ́ bá ti gbọ́rọ̀ lọ́dọ̀ wa. Tẹ́ bá ti lè gbọ́rọ̀ lọ́dọ̀ wa rárá. Inú sí Ibrahima láti rí. Inú ṣọ́ọ̀pẹ́ láti rí. Àwọn yóò wá wò pé ilé ìsàlẹ̀ ilé yóò mọ̀ khalila. Àwọn ní lẹ́sà nílé ọmọ àlélò. Kò má bẹ́ẹ̀ o. Kò mọ bẹ́ẹ̀ o. Mọ́sàkú ni. Àwọn pé káràjù ló sọ, jámù ni. Jámù ni. Ó ní wọ́n ya mi bọ́ mi lẹ́ ń hò. Ó ní wọ́n faṣọ ya mọ́ mi lára ní hòhò. Àwọn wàá rò pé sábúrú nìyẹn. Sábúrú nìyẹn. Ó sì ní tó fẹ́ ṣe, ó ní tọ́lọ̀ fẹ́. Ọlọ́dẹ ní tó fẹ́ ṣe. Ẹ̀gbọ́ wọ́n kọ́kọ́ wọ́n dẹ̀yẹ sí ṣọ́ọ̀bẹ̀. Yóò jẹ́ kí gbogbo èèyàn dẹ́yẹ sí ọ tó fi mọ̀ pé kò sí nǹkan kan àfọlọ́. Ọlọ́wọ́ kọ́kọ́ wọn máa ní fẹ́ bá ẹ lò direct. Ó máa kọ́kọ́ jẹ́ kí gbogbo àwọn èèyàn dẹ́yẹ sí ẹ. Wọn ò ní láìkí ẹ. Tí òkú tó wá bá ẹ sọ̀rọ̀ direct. Ebi ó pa o. Ebi ó kọ́kọ́ pa o. Òǹgbẹ ògbẹ o. Òǹgbẹ ògbẹ o. Kódà ó sùn ní òtútù. Kódà ó sùn ní òtútù torí wọn ò ní gbà ọ́ lé. Ìgbà tó bá rí i pé ó ti wá dípò kò ń ṣe 99.9 100% pé ọ̀rẹ́ nìkan kan máa fóun. Tó bá ti wá rí wípé ó ti dé ipò 100 tí kìí ṣe 99.9 kan o tó ti pé 100 wípé kò sẹ́ni kankan pẹ̀lú ẹ̀ mọ́. Ìwọ náà ti gbà pé kò sí. Ìwọ náà ti wá gbà pé káì kò sẹ́ni kankan mọ́. Kódà ó ti jákàn pé ẹ̀yìn kan lè bẹ́ẹ̀ ṣe. Kódà wà á ti jákè pé bí abẹ́nìkan tún wà tó tún lè bẹ́ẹ̀ ṣe. Yóò ṣẹ̀ṣẹ̀ wá yóò wá. Ọlọ́run ẹ̀ṣẹ̀ wà á dé pẹ̀tọ̀ èmi ó bá ọ ṣe. Gbogbo àwọn tí wọ́n yaṣọ yẹn. Gbogbo àwọn tó ń yaṣọ yẹn. Àwọn máa lọ rán aṣọ mi. Àwọn ni wọ́n wà lọ rán aṣọ mi. Àwọn tí wọ́n lé ẹ jáde nílé yẹn. Àwọn tí wọ́n lé ẹ jáde nílé yẹn. Wọ́n máa kọ́lé fún ọ. Àwọn gẹ́gẹ́ ni wọ́n wà á tí wọ́n bẹ̀ sí máa kọ́lé fún ẹ. Ìṣesí Ọlọ́run. Ìṣesí Ọlọ́run yẹn, operation Ọlọ́run yẹn.